wà wò tún wò. Bàdá tó tẹlifíṣàn rẹ̀ kò wà wò tún wò. Eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀. Bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí. Àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì. Wo àwọn tún wò ní ẹ̀wò. Àwọn tún wò ní ẹ̀wò. Èrè tó kọ́ ni lọ́wọ́. Èrè tó fún ni ní mọ́. Ẹ̀wà kọ́kọ́. Ẹgbà yìí o. Ẹ̀wà kan fìdí lé o. Àwọn tún wò ní ẹ̀wò. Àwọn tún wò ní ẹ̀wò. Èrè tó kọ́ ni lọ́wọ́. Èrè tó fún ni ní mọ́. Owó mi rà oògùn ojú mi mo sì fi rà èmi mo sì fẹ́ lẹ́ tà tí n bá ta oògùn ojú mi mọ̀ ta kò sí ìtọ́kàn ọ tí n bá ta ilé tí n bá fi relé tó jẹlé ìlọ nǹkan. Oògùn ojú ẹ ní kíni? Yes, kẹ́. Èmi àti ẹjìjọ ni ogún nínú bíbá yìí ni. Má sọ fún mi pé ogún ojú ẹ ni. Kò ń ṣèwọ nìkan ló nìkan bíbá yìí. Jẹ́ kí n là kó lè máa yí ẹ dáadáa. Torí mi ì ní gbà fún ẹ. Tẹlifíṣàn, áyọ̀nù àti fáànù tó wà ń bíbá yìí àti fóòmù tó nínú ilé. Owó ní títí ẹ. Ṣó rántí pé ṣíà tó wà ń bí gan. Ìgbà tí àbúrò bàbá mi tó kó síta ó fẹ́ dànù tí mo rí pé igi yẹn wúlò fún wa. Mo lọ kó mo fún wọn lówó wọn raṣọ sí. Ṣíà yóò wúlò fún èmi àti àjọ fi ń jókòó nulẹ̀. Láti wá ọ̀nà àbáyọ. Ẹ má bínú sí mi. I have to take a hard decision now. Mo fẹ́ ṣe ìrìn àjò lọ síwájú kí n lọ ṣiṣẹ́ kárakára. Ọ̀rẹ́ mi kan tó wà ní Abuja ó ti jẹ́ kó yé mi pé àǹfààní àti ríṣẹ́ gidi ṣe tí dẹ̀ tẹ̀tẹ̀ ló wà ń bẹ̀. So just for that purpose mo fẹ́ lọ. Daddy, ẹ fẹ́ fi wálẹ̀. Mọ́mí ti fọwálẹ̀ iná fẹ́ fi wálẹ̀. Daddy ẹ jọ̀ọ́ ẹ má ṣe yẹn o. Jani, mi ìmọ̀yàn kankan bẹ̀. Mo kàn fẹ́ lọ gbìyànjú wò náà ni. Àìmọye iṣẹ́ ìtìjú tí mi lè ṣe ní àdúgbò mi yìí. Tí n bá débẹ̀ máa gbé ìtìjú tì sẹ́gbẹ̀ẹ́ kan máa ṣe. Bó jẹ́ iṣẹ́ gbégbégbétọ̀, agbálẹ̀ ọjà. Ó sì tí mi lè ṣe bẹ̀, ó lè nìkan ni mi lè jà. Kí n kò lọ́bẹ̀ kí n lọ struggle ìyáwó àkùnkùn ṣe náà ni. Nínú ìjọ mẹ́wàá tí kí a tẹ̀ka fún wa, ìjọ 5 ló kù. Mo dẹ̀ ní ó jẹ́ ọdún kí n wá nǹkan ṣe sí. Òótọ́ ni, o gbọ́dọ̀ wá nǹkan ṣe sí. Bàbá mi. Ibo ló dá ibo lẹ ń gbé bẹ́ẹ̀dì lọ. Kí ló dé kí lọ́kàn. Bẹ́ẹ̀dì tẹ màá fi ń sùn nílé máa ní. Sọ́kàn ni ọkàn ń bá wù mí máa gbé lọ bọ́bá fẹ́ mọ bí mo gbé lọ ń lọ tà á. Ó dẹ̀ jẹ́ kí màá mi dé. Nítorí kẹ́ni. Bàbá mi jẹ́ kí màá mi dé kẹtọ́ ṣé lè lẹ́jọ́ máa sùn ni. Mo rò pé ọmọ àlè ni ọ́ ṣé màmá ẹ̀ ní ọmọ pàṣẹ fún mi ni àbẹ́mi ní mọ̀ pàṣẹ fẹ́yìn méjèèjì inú ilé mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Bá mi tún jẹ́ kí ní ìlú ọ̀fẹ́ bá mi jẹ́ kí màá mi dé. Bá mi yé bá mi dé. Máa ní ẹ máa bọ̀ bá mi tún ti ń wọlé yìí lọ. Ẹ̀mí mi á kàn bọ̀ sí i lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀mí mi á bọ̀ sí i lọ́rùn. Kí ló dé? Àwa wí tó ń sọ pé èmi ẹ̀ fẹ́ bọ́ sí wa lọ́wọ́. Ibo ló ń gbé fóònù ibo ló ń gbé lọ àgbàyà ó tún ti gbé lè sórí pákó ni máa sùn. Ibi mo bá rí máa rè sọ ti yọ irú kan náà ni ìwọ ọmọ ẹ ti rúgbà kan ibì kan náà lẹsùn tẹ kọrí sí bí ẹyin akiri kọsọ wọ́n sọ́ọ́rí fọ́ọ̀mù yìí ẹni tí ó kówó ẹ̀ fún mi ó ti ń dúró dè mí ó ní mo fẹ́ lọ gbé fún gbàrà tí n bá ti gba owó wọn ra èmi sọ ti yọ nísìn àti pé mo sọ fún ọ pé mò ń wá owó oríire owó tí wọ́n fi sórí rẹ̀ gbèsè ayé mi ni mò ń wá. ṣé bíbí iná dẹ̀ ló máa gbé fóònù ìgbà tó máa lọ tà ó yá gbé kọjá kí n máa wọ ẹ gbé fóònù fún mi kó gbé fóònù wọlé. àbọ̀ mu ti yọ ní dán don't be silly. Màámi ẹgbẹ́ má jọ gbèrè má jọ kọ́ gbèrè lọ màámi ẹgbẹ́.
Yes, opportunity one be right. Hey, this zero opening balance. You want to open the account, you don't have to have money at all. Why dem operate it? Báwo ṣe fẹ́ operate the account? Bá ní kọ́bọ̀ tọrọ bó ṣe 20 naira lórí ni, bó ṣe 100 naira lórí ni, bó ṣe 500 naira lórí ni, bó ṣe 1 million naira lórí ni. Just put it there. Before you know it, ó ti tóbi, owó ẹ̀ ti pọ̀, and kí ló dẹ̀ wà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ. Because account yìí wọ́n fi sanwó owó school. Abẹ́rẹ́ ilé ìtaṣe máa rush gba fẹ́ san school fees. It's just for you to order them and start paying your children's school fees. Yeah. Since that account wọ́n yẹn ti wà ń bẹ̀ Zeka account. In fact, it's a very good account. Àwọn èèyàn really need láti mọ̀ much nípa this nature of children's bank account. Seriously, ó wà okay gan. Ayé ìgbà tó yẹ pé ìwọ lè wà ní Ìbàdàn kí n mọ Port Harcourt ọmọ wà lẹ́kọ̀ọ́ ọmọ wà ní school lẹ́kọ̀ọ́ báwo la ṣe fẹ́ sanwó school ẹ̀. Nísìnyí kò sí yẹn mọ́, we just order the bank and the bank will pay. Wọ́n tún ní àwọn oríṣiríṣi wọn fáwọn ọmọ wa nǹkan mèremère bíi program ó pè kún ní ẹ̀kọ́ children invite to Zenith Children's Parade. Wow! So tún máa invite àwọn ọmọ wa láti ṣe ìlò ọkọ̀ máa invite wọn bí anniversary kọ̀ọ̀kan ó tún máa take care wọn fún wọn lówó fún wọn ní oríṣiríṣi gift. Ṣé ẹ̀ ló máa ń dúró báyìí? Ṣé kò wà tó ó rí àwọn nǹkan báyìí gbà tí wà? Ara kan tá à ń sọ nípa ọjọ́ ọ̀la ọmọ ni ó ṣe pàtàkì ó ṣe kókó. Báwo ni? Fine, ma. Mo ní kí wá rán yín létí ni, ma. Oh, ti ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Rárá o, mi ò gbàgbé rárá. Ṣebí 5th of April ni? Yes. Oh, I know. Ó wà nínú diary mi. But thank you for reminding me. Torí mo lè lọ gbàgbé náà lóòótọ́. Ó ṣé gan-an. And before you go, Joe, ṣé ń bá mi monitor àwọn client wa yìí, àwọn total vendor services. Ṣé wọ́n perform ṣá? Sure, ma. Accounts won't flow, ma. That's very good. I'm happy to hear that. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má gbàgbé láti bá wọn process invoice discounting facility tí wọ́n béèrè fún. Ṣé mọ̀ pé wọ́n nílò ẹ̀ ní àti fi ṣe àwọn òwe tí wọ́n náà nílé epo tí wọ́n fẹ́ bá ṣe contract. Ó ṣe pàtàkì fún wọn, ó dẹ̀ ṣe pàtàkì sí àwa náà. Torí ohun tá à ń ṣe nílé iṣẹ́ wa ń bì báyìí ojú wípé ká máa kí àwọn olówó kéékèèké lẹ́yìn kí wọ́n lè ga. Inú wọn á dẹ̀ dùn tá a bá ṣe fún wọn. So thank you very much. Thank you, ma. Daddy, mo wò pé bóyá ká dá bí ọgbọ́n. Ẹ ṣáà mọ woman tó ní Sam Unique School yẹn. Bẹ́ẹ̀. Mo wò bóyá kẹ́ lọ sọ́dọ̀ wọn, kẹ́ kó èmi àti àbúrò mi lọ síbẹ̀. Ká máa school níbẹ̀, ká dẹ̀ wà ní boarding house wọn. Kẹ́ dẹ̀ sọ fún wọn pé tó bá tó gbà báyìí o, ẹ wá sanwó ilé ìwé wa. Ẹ ṣáà mọ̀ pé bàbá caretaker náà wọ́n ti ní pé ká kúrò nílé. Ẹ dẹ̀ lè dá fi èmi àti níran nìkan lẹ̀ sínú ilé. Torí bàbá yẹn lógún kó má lọ fògùn ṣe wá léṣe kẹ́ tó dé. So tẹ́ bá ti lọ bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá dẹ̀ ti kówó dé, àwa náà a máa gbìyànjú ìwọ̀nba tá bá lè ṣe, a fi ràn yín lọ́wọ́. Bọ̀ nífẹ̀ẹ́ mi, ṣòro pọ́gbọ́n tó mú àyà ṣe ṣe. Daddy, ó máa ṣe é ṣe. Mo nígbàgbọ́ pé tẹ́ bá gbìyànjú, ó máa ṣe é ṣe. Tó bá dẹ̀ jẹ́ pẹ́ṣẹ̀ ni, Ọlọ́run tó wà lókè á dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá.
Ó dà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Awọ́lá jíjẹ̀pọ̀n á bá wa dá sí. Ó jẹ́ kó ṣeéṣe. Kí ló wà nílé? Gàrí. Ẹ ti jẹun? Inú mi ṣe kan. Inú ẹ kún lé gàrí àtàárọ̀. Inú mi ṣe kan rèé. Ẹ ó dà kò burú, inú ẹ tó kún yẹn á ṣàpadà lọlẹ̀ wá dé jẹun náà ni. Kí ló wà nílé náà? Gàrí yẹn náà àbí? Gàrí kù. Ó dà. Ẹ kà ṣe wá. Gba owó ẹ̀. Kó ra ẹ̀pà 20 naira. Ṣúgà 10 naira. Change tó kù kò tọ́jú ẹ̀. Ṣé o ti gbọ́? Dádì, ẹ̀yin ò ní jẹun ni. Ní tí mo ní kò ṣe ni kò lọ ṣe fún mi náà. Tọ́jú change tó kù kó lọ ra ẹ̀pà 20 naira, ṣúgà 10 naira yẹn wá náà. Kẹ̀tẹ̀ wá fi manage gàrí tẹ̀sán kó kù lé. Alright, Daddy. Thank you. You're welcome, my dear. Ẹ̀yin ni mo wá rí mà. Ṣé kò sí? Kò sí nǹkan kan kó má bàa sí náà ni mà. Ẹ jọ̀ọ́ mọ́ mi, àwọn ọmọ mi méjèèjì wà ń ta, nífẹ̀ẹ́ mi àti nírun. Ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run bẹ̀ yín. Mo fẹ́ jẹ́ kẹ́ bá mi gbà wọ́n sọ́dọ̀. Kọ́ máa lọ school bí kán dẹ̀ máa gbé ní hostel. I want to go and strive and struggle very hard kí n lè wá san gbogbo owó education wọn. Torí mi ìyẹn tí máa kó wọn fún. Tí bá dẹ̀ ní kí n jókòó. Mr. Ayọ̀délé, please. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má sọ mí lẹ́nu. Kí lẹ̀ ń sọ létí? Ṣé báwo ló ṣe sound létí yín? Ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ báyìí? Ṣé torí mo mọ̀ ilẹ̀ ṣe ń sọ gbogbo it's not right now. Kí n gbà wọ́n sí school, san school fees, wọ́n á tún wà ní hostel, wọ́n á máa jẹun. It doesn't sound right. Sherima, because I'm pushed to the wall. That is why I'm taking this decision. Mi ò like situation tẹ́ fi mí sí at all. Tí n bá gbà ń sí àdàbẹ̀ pé ọ̀dájú alábìàmọ ni mi ò like ẹ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ make sure pé padà wá kó fún owó àwọn ọmọ yìí, ẹ jọ̀ọ́ o. Ẹ ní regret. Ẹ má sọ mí lẹ́nu o. Ẹ ní regret ẹ máa jọ̀ọ́ torí Ọlọ́run. Ó dàárọ̀. Ẹ ṣé ma. Ní ìpè yìí. Tó wọ́n sì bìnrin yẹn náà ni. Kò dé wá rè mí pé ẹ̀yin náà ló máa pe ọmọ dádì. Àìdí àjọ tó ti ń pè ẹ́ tí ó pè mí ńkọ́ ṣé mo rojọ́ ni ẹjọ́ ẹ má máa jealous mi. Ó bẹ̀rù sí dáadáa ló wà mú dáadáa oníṣòwò tọ́jú mo ní tó bá jẹ́ yẹn mò ń jẹun. How was work today? It was fine. Kí ló tí wọ́n máa ń rìn nínú òrùn báyìí? Daddy, we need choice now. How was work today? Mommy, it was hectic, but at the same time it was. Thank God. Mommy, I guess what? Tó bá máa sọ ni kó sọ. I guess, Joe. Ó yá ṣáà sọ wo rẹ̀ mí jàre. Okay, ẹ wò, manager wa ti gbà láti wá. Wọ́n ti gbà. Ó dẹ̀ máa wá lóòótọ́. Power, we trust manager. Lovely. Ṣé pé manager fúnra rẹ̀ ló máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nílé ìwé wa? Oh, fantastic. Yes na. Kí lẹ expect? Mo ń jẹ ọlá Ọlọ́run, mo dẹ̀ ń jẹ ọlá àbúrò mi. Ọlá àbúrò yìí kẹ.
àbọ̀lẹ̀ ọlọ́run àti wípé mọ́mì dáàdì ìkọ́ tí báńkì wa wà fún náà nìyẹn. Yes, because we are there to make people know that saving is very good. Because most nowadays àwọn èèyàn save more. Ìkọ́ tó dé máa ń fa poverty nìyẹn. Ẹ máa ń pé tó bá ti ń save báyìí poverty máa reduce nílùú wa náà. Àti kò ní sí pé ọmọ mi ò lọ school ọmọ mi lọ school kò ní sí gbogbo yẹn. Ṣé gọ́dí gọ́dí pẹ̀lẹ́ ṣe. Sọ́jà wà. Ó wà tí ó jẹ́lẹ̀ fún ẹ. Ọmọ ọ̀fun. Ẹ̀rù ìyá ẹ̀ ti ṣe ń jẹ́lẹ̀ fún ẹ ti ṣe ń jẹ́ wa. Má wọ kíchìn kó lọ tó ń jẹun. Àrẹ̀mú ibo ló lọ. Ó mọ bí wọ́n ṣe dì. Wà ń bí Àrẹ̀mú. Má dì mí mú bá mi sọ̀rọ̀ fẹ́nu sọ̀rọ̀. Kí ló ṣe? Àrẹ̀mú. Kí ló ṣẹlẹ̀? Káàtì ká màá ní. Ó ti pẹ́ tí mo ti dúró lọ yẹn tí mo rẹ̀kẹ́. Mò ń sọ ẹ, mò ń sọ ẹ, mò ń sọ ẹ. Mo rí pé o jáde tán mo ra gẹ́ẹ̀tì ẹ rò pé mo lé ẹ lọ́wọ́ mú. Dóná ó ń gbèsè ní Àrẹ̀mú. Ìwọ náà dà wo jẹ́ ń sọ fún ọ. Bẹ́ẹ̀ bá lólówó níran yín. Ẹ lọ gbàdúrà kẹ́ ẹ rí ṣe. Ṣé Yorùbá mi yọ? Ìgbà tó ń halẹ̀ gangan. Ṣé ìwọ gangan ló nílé ni sọ fún mi? Lérí owó tó jẹ mí lọ tún béèrè pé ṣé èmi mo nílé ni káàtì ká mọ̀ ní mí ọmọ pé pàtó fẹ́ gba nígbà ọmọ mi dọ̀bálẹ̀ mọ̀ ni tó ń dọ̀bálẹ̀ ó di ọgbà alẹ́ tán bá wa dọ̀bà mọ́ lọ ọmọ yé gbèsè tó jẹ. Nígbà yẹn nu ṣùgbọ́n ní ìsìn jẹ́ kí n wá sọ fún ọ sórí bí mo ṣe wà yìí ilé tó ń gbé gangan màá rà àwọn tó ń gbé bẹ́ẹ̀ màá rà sórí wọ gangan tó jẹ́ kí á ti kà máa tún rà ẹ̀ mọ́ wọn. Àrẹ̀mú ó dẹ̀ mọ̀ mi lẹ́nu kó má bàa kà náà ó mọ̀ pé mo nóòkù mo sì tún léèyàn ìwọ náà mọ̀ pé ọgbẹ́ gba eégún gìtá tí n bá pè tó bá kó àwọn bọ́ ìtàn bá ya débi lásán látòkè mu tì ẹ̀rọ àbà ẹ̀ Àrẹ̀mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ o wọ́n jẹ́ ń tara rẹ̀ ṣe Ọlọ́run o. Ìwọ ní sùúrù fún mi wo gbóhùn ara mi. Wo ìwà ọmọbìnrin yìí mọ. Ajangbadi òkòkò máa ń kọ. Ajangbadi máa fẹ́ máa ajangbadi òkòkò máa ń kọ ìyá náà bá. Ajangbadi ìyá náà bá. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ wò àwọ̀ tún wọ̀ ní ẹ wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n. Tẹlifíṣàn rẹ kò wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún